lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú èyí èyí tí í ṣe ọjọ́ 29 oṣù kẹrin ọdún tá a wà yìí di 29th of April 2025 ó ní ìyàwó ààrẹ Bọ́lá Tinubu tó jẹ́ màmá gbogbo ọmọ Nàìjíríà tó sì tó jẹ́ obìnrin àkọ́kọ́ ní Nàìjíríà ìyún sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ìlú ṣàbẹ̀wò sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ pé níbi àbẹ̀wò tó ṣe náà ló ti ṣe ìpàdé pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ọ̀nìrìṣà àròlé Oòduà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì èyí tó jẹ́ kí ìròyìn máa jáde wípé Tinubu ló rán ìyàwó ẹ̀ sáwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àyàn àwọn ọba ilẹ̀ Yorùbá àti pé ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2027 ìní ìyàwó Tinubu ló wá bá àwọn orí adé náà sọ ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe ń gbé ìròyìn kiri tán sì ní ọ̀rọ̀ òṣèlú 2027 ìní ìyàwó Tinubu wá sọ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o kì í ṣe nítorí ìdìbò ọdún 2027 ìní Olúrẹ̀mí Tinubu ló ṣe wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí bá àwọn ọba ṣèpàdé àfìdí ẹ̀ múlẹ̀ wípé ètò tí ìyàwó Tinubu ń gbé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti pín oúnjẹ àti nǹkan ìtura fáwọn èèyàn lábẹ́ ẹgbẹ́ tó dá sílẹ̀ ìyẹn Renew Hope Initiatives and Food Outreach Scheme ẹni ó tún gbé wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti pín oúnjẹ àti ẹ̀bùn àtàwọn nǹkan ìtura tó ń pè ní palliative fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá àwọn obìnrin yàtọ̀ sí eléyìí ńṣe ni Rẹ̀mí Tinubu ló tún kọ́ ilé ẹ̀kọ́ ìgbàlódé tí wọ́n fi ń rí sí àwọn nǹkan ìgbàlódé àti sáyẹ́ǹsì pẹ̀lú tẹkinọ́lọ́jì ìtàn pè ní ICT Center ìlú màkọ́ tó sì fún iléèwé Ọládìpọ̀ Aláyàndé School of Science tó wà lágbègbè Òkè Bọ́là ní ìlú Ìbàdàn lẹ́yìn tí ìyàwó Tinubu tó fún iléèwé Ọládìpọ̀ Aláyàndé School of Science ní ilé tó kọ́ fún sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀kọ́ ìjìnlẹ̀ tẹkinọ́lọ́jì ènìyàn wá sọ orúkọ ilé tó fún wọn náà ní orúkọ mínísítà tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ìyún Oníkẹ́pọ̀ Àkàndé lẹ́yìn eléyìí ìníyàwó Tinubu bá gbogbo àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló bá wọn ṣe ìpàdé bẹ́ẹ̀ ni Ọọ̀ni Ilé Ifẹ̀ náà òun náà wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun sínú ìpàdé náà bó tilẹ̀ jẹ́ pé wọn sọ̀rọ̀ nípa òṣèlú ọdún 2027 ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ nípasẹ̀ ọ̀kan lára àwọn ọba tó bá wa sọ̀rọ̀ wípé àwọn sọ̀rọ̀ ààbò fún ìyàwó Tinubu pé kó jíṣẹ́ fún ọkọ ẹ̀ ìpè ètò ààbò Nàìjíríà ò burú jáì bẹ́ẹ̀ ni gómìnà Ṣèyí Mákindé náà jẹ́ kó dìímọ̀ pé ìdí tóun fi pe gbogbo àwọn ọba láti wá bá ìyàwó Tinubu ṣe ìpàdé ó ní láti jẹ́ pé wọ́n súnmọ́ aráàlú ohun tó bá sì sọ òdodo ọ̀rọ̀ ni ó ní ilé ìlú fi ní òun ní ká wá pàdé ìyàwó Tinubu ká sọ bí nǹkan ṣe rí ní agbègbè wọn àti ní ìlú wọn fún kí wọ́n sì mú ojú ajé kò ní sọ.